Hello. Èyí mà ṣe kékeré. Wọ́n ní lálẹ́ pátápátá lánàá ní kábíyèsí kó àwọn entourage ẹ̀ pé ó yá ilé àwọn Láfúgìdì yá. Wọ́n ní kí ló lọ ṣe ọ̀nà débẹ̀. Kábíyèsí lénìí ni kò ní dọ̀la. Ìyẹn lálẹ́ àná bá ṣe gbọ́ o. Wọ́n ní tòrutòru ni kábíyèsí fi wọ ọ̀dọ̀ àwọn Láfúgìdì pé òun wá gba bride price òun tóun san lórí Ashley. Òun ò ṣèyàwó, òun tiẹ̀ ti kọ̀ pátápátá káwọn Láfúgìdì kán lè mọ bó ṣe ń lọ. Ṣèbọn lera tán nation tán ṣe gbogbo ẹ̀ tán wá sáàfin kábíyèsí tán rí rẹ́dẹrẹ̀dẹ tán sọ rẹ́dẹrẹ̀dẹ pé kí ni wà ní kábíyèsí ṣe máa sọ fún ọmọ àwọn pé òun ò fẹ́ mọ́. Queen Naomi lòun fẹ́ ṣe gbá lòun fẹ́ bá lọ pé báwo ló ṣe máa jẹ́ torí Naomi tó bẹ̀rẹ̀ sí ní sọ kátikàti gbogbo ẹ̀ náà lẹ ti gbọ́ nípa ti Naomi àti àwọn Láfúgìdì tó ń gbógun ti lọ́tùn lósì tó ń gbógun ti lọ́tùn lósì. Wọ́n ní ìtara yẹn ní kábíyèsí fi dìde lánàá. Tẹ́ ẹ bá gbàgbé ṣàmọ́ pé wọ́n ní ìgbà tán ti ń wá Tádéníkàwò ní Ashley sáré lọ sọ́dọ̀ àwọn Kingsmaker tó ní ṣó tán àbókù òun ò ti sọ fún yín pé òun ni adé kan òun lòun tọ́ sí láti gba queen òun ni son of daughter of daughters àbí daughters of soil kìíní kan òun lòun fẹ́ ṣe crown òun lòun fẹ́ de èyí kò tọ́ sí Naomi pé Naomi tí gbogbo yín lè sọ pé Naomi fẹ́ ṣe pé kó wá ṣe kinní kan fún wọn ritual ó nìyẹn o pé ó ti sọmọ nù Ọlọ́run ò ní jẹ́ kí Naomi sọmọ nù lágbára ẹ̀jẹ̀ Jésù kò ní sọmọ nù lórúkọ Jésù àwa náà ò ní sọmọ nù pé ọ̀tá Tádéníkàwò pé kinní kan ìgbádàkodò pé wọ́n ń wá pé so kò ní fìtì ẹ̀ kò ṣe kinní ó kí alex wọ́n náà máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ o pé so ó ti tán àbókù kí náà fẹ́ fi tìtorí ẹ̀ sọ pé Naomi fẹ́ ṣe crown wọ́n fẹ́ dé adé wọ́n fẹ́ ṣe kábíyèsí ò ní fẹ́ mọ́ kábíyèsí ò ní ṣe Ọlọ́run mi ọba dákẹ́dájọ́ tó fọwọ́ lẹ́rán tó ń wo ìkà pé wọ̀ ibi tó máa fi ṣẹ́ ẹ lé gbogbo ẹ̀yìn ò ní expect ẹ̀ òun lọ́lọ́run dábìrà lánàá tó dojú ti Ashley tó dojú ti àwọn oníṣẹ́ èṣù tó dojú ti àwọn oníṣẹ́ èṣù àwọn ìkà àwọn tó sọ pé kí Naomi kò fòkó níṣu Ọlọ́run dojú tì wọ́n Ọlọ́run fi wọ́n ó fojú wọn gbolẹ̀ lánàá wọ́n ní ìbínú yẹn ní kábíyèsí ṣe dìde wọ́n ní òun nìkan ó ti bẹ̀rẹ̀ sí ní announce fún ara rẹ̀ pé òun ni queen òun lọ adé tọ́ sí ìyẹn Ashley ní gbogbo bó ṣe ń wá Tádéníkàwò tẹ́ ẹ bá gbàgbé mo ti sọ gbogbo ẹ̀ fún wa ẹ jẹ́ mọ̀ pé ṣe ni kábíyèsí tìbírú kó ní èní kò ní dọ̀la pé Ashley nǹkan tá Ashley dánwò ní ààfin ní ìwọ̀nba àwọn ṣe ń wá Tádéníkàwò pé ó ní pé kábíyèsí wá sọ ó wá fi ọ̀pá gúnlẹ̀ pé lénìí ni òun ò ṣe mọ́ òun ò fẹ́ Ashley mọ́ láyé pé kán fóun ní bride price wọ́n ní ṣe ni àwọn Láfúgìdì tó ń le ṣan tẹ́lẹ̀ pé wá wò wọ́n bó ṣe ń rá bàbà fún kábíyèsí ẹ dáríjì kábíyèsí àwọn ò ṣe bẹ́ẹ̀ mọ́ kó dáríjì ọmọ àwọn kó ṣe gbá kó ṣàwọ̀ ṣáwọn tó ń ṣakọ wọ́n tẹ bá wo ẹlẹ́yà wọn lánàá tó ń bẹ kábíyèsí kí kábíyèsí foríjì ọmọ wọn ó foríjì wọ́n ní kábíyèsí ní ibi tóun forí lé lòun forí lé o àníṣe kò sáàyè kò sí ṣe kò sáàyè ṣe mọ́ òun á ṣe gbábẹ lọ́tẹ̀ yìí pé individual àwọn kan lòun máa lọ sọ́dọ̀ àwọn fámìlì wọn níkọ̀ọ̀kan tó máa sọ fún wọn pé òun ti reject ọmọ kò lè sí pé bóyá kinní kan wọ́n ṣe wọ́n send message àbí wọ́n fún wọn ní information pé kinní pé this time kó ti dojú ẹ̀ wọ́n ní nǹkan tí kábíyèsí lọ ṣe ní ọ̀dọ̀ àwọn Láfúgìdì lánàá ni pé tara yẹn ǹjẹ́ ojú òtèké báyìí
wọ́n ní ojú tèké ojo rọ ojú tẹlé pèpè ọjà òun lọ̀rọ̀ wọn òun lọ̀rọ̀ Ashley. Tẹ́ bá gbọ́ gbogbo kì í ṣe gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin o, gbogbo ẹ̀kọ́ náà ń gbé jáde síta o. Nǹkan míì ń bẹ tó jẹ́ pé ṣé ráwa bloggers tá a bá ti gbọ́ báyìí ẹ má jẹ́ ká sọ eléyìí jáde, ẹ má jà sọ jáde torí ọ̀rọ̀ pọ̀ ńlẹ̀. A kàn máa gbé jáde fún wa níkọ̀ọ̀kan, tá a máa yan fún wa níkọ̀ọ̀kan díẹ̀díẹ̀. A ní sọ bí ejò ṣe gùn tó pé kéèyàn dáná ẹ̀ olúwa ẹ̀ máa jólè ni. Òun lọ̀rọ̀ àwọn olórí yẹn láàfin. Kì í máa ṣe kékeré o. Ẹ gbọ́ wìnrìnwìnrìn ẹ̀yin èèyàn wa, ẹ gbọ́ wìnrìnwìnrìn ní nǹkan táwọn olórí yẹn ń dánwò. Ó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ lágbára ẹ̀jẹ̀ Jésù, ojú wa la máa fi rí gbogbo èrè àwọn èèyàn búburú. Bẹ́ẹ̀ ni láàfin yẹn tí Naomi máa yege lágbára a máa yáyọ̀ ṣẹ́gun àti iyọ̀ náà torí Ọlọ́run ń ṣe ìyanu. Ẹ̀yin èèyàn mi kì í máa ṣe kékeré. Wọ́n bá ní kábíyèsí ní pé léyìí tó gẹ́, ṣóun ni Ashley fẹ́ fi ṣẹlẹ́yà, ṣóun ni gbogbo nǹkan tí gbogbo ìrìnkèrindò wọn nípa iṣẹ́ ibi tó ń ṣe tó pawọ́dà lóríṣiríṣi nítorí tòun. Wọ́n ní tẹ́ bá sọ pé ẹ fẹ́ géèyàn jẹ ní imú, tó bá géèyàn jẹ nímú, wọ́n nígbà tó bá máa gé ẹ jẹ ní tó máa gé ẹ jẹ nídìí pé kò ní wò pé bóyá ìdí yẹn lábàwọ́n àbí ò lábàwọ́n, ó ló máa bù jẹ ní yánmọyànmọ ni. Bẹ́ẹ̀ ni ní nǹkan tí àwọn olórí yẹn fi ojú kábíyèsí rí. Tí kábíyèsí ò bá dẹ̀ take action ní nǹkan tó wà ńlẹ̀ yìí, wọ́n ní iná ń jó lórí òkè pé kẹ́ sáré. Tí kábíyèsí ò bá ti lè tètè sá eré pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, á jẹ́ pé kábíyèsí á jẹ́ pé ṣé wọ́n máa sọ pé oògùn àwọn pípù yẹn pé ó máa mú kábíyèsí láíláí kò lè mú. Bó ṣe ń mu ló ń fi ilẹ̀, bó ṣe ń mu ni Ọlọ́run ń gbọ́n dànù kúrò lára kábíyèsí. Queen Naomi máa jagun, ó ja ogun, ó dẹ̀ ń ṣẹ́ ogun yẹn. Ọlọ́run wa máa káre o, Ọlọ́run wa máa ṣeun. Jésù Ọlọ́run ìyanu, ọba àwọn ọba, olúwa àwọn olúwa, ògbéni níjà kẹ́rù òbó níjà. Kábíyèsí rẹ o, torí tẹ́ ń ṣe yìí pábánbárì ẹ̀mí mímọ́ ṣe, ẹlẹ́bùrú ìkó ṣe, ẹlẹ́bùrú ìkà Ọlọ́run alágbára. You are worthy to be praised. You are worthy to be praised, Daddy Almighty. Ẹ ṣé o, ẹ ṣé o, ẹ ṣé o. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń dùn wá nú, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbé Naomi níjà, ẹ ṣé ẹ kú iṣẹ́ ńláńlá tẹ́ ń ṣe. Ògo 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 ògo. Ẹ bá yin Ọlọ́run lógo torí tó ṣe o, nítorí tí àánú ẹ̀ dúró títí láé. Ẹ̀yin èèyàn wa, wọ́n ní kí là ní dúpẹ́ fún, kí là ní yọ̀ fún. Gbogbo ìgbésẹ̀ tó kù á ṣe é ṣe fún kábíyèsí láti ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ nípa agbára ẹ̀jẹ̀ Jésù Kristi olúwa wa. Ọlọ́run á kún kábíyèsí lágbára, Ọlọ́run á kọ́ láti mọ̀ ṣe ní orúkọ Jésù olúwa wa. Amen. Ẹ̀yin èèyàn ẹ ṣé bẹ́ẹ̀ ṣe tẹ́tí sí. Ẹ bá share, ẹ bá like, ẹ dẹ̀ bá subscribe. Inú wa yóò dùn kálẹ̀ o. Jésù olúwa wa. Amen.